ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá ibo ní pọ̀nkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ń ṣó. àwọn kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ó máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. gbogbo ara ojúlùmọ̀ ọ̀rẹ́ tẹ bá ní ẹ máa inbox wọn ẹ máa send sórí WhatsApp fún wọn pé kó ń jí kó má sùn ẹ dẹ̀ sọ fáwọn èèyàn pé nǹkan tó máa fi data wọn gbọ́ lórí social media ń sìn kó wà very very careful ibi tó máa ti gbọ́ information tó máa wúlò fún wọn ẹ jẹ́ kó máa lọ síbẹ̀ this time around kó máa tan rédíò wọn lẹ̀ kó máa tan TV kó máa gbọ́ news. ẹ máa kú dédé àsìkò yìí ò ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sí ìkànnì tẹ́ ẹ ti máa gbọ́ tuntun Ọlákúnlé Fásùgbà ló kọ mi. ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà láti ìkànnì Yorùbá Gidi. ìbò sí o ẹgbẹ́ Boko Haram làwọn máa jí ààrẹ Buhari gbé láìpẹ́ àwọn yóò sì tún ṣekú pa á. ó mà ga o lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí alákatakítí ẹgbẹ́ Boko Haram ti kọlu àwọn ọmọọṣẹ́ ààrẹ Muhammadu Buhari nílùú Katsina láìpẹ́ yìí ẹgbẹ́ náà ẹgbẹ́ alákatakítí burúkú yìí tún ti lérí léka láti jí ààrẹ Muhammadu Buhari àti gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai gbé sá lọ o nínú fọ́nrán tí wọ́n fi ránṣẹ́ sórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn ọmọ ẹgbẹ́ náà ti ń fi ẹgbá na àwọn tí wọ́n jí gbé nígbà tí wọ́n lọ kọlu reluwé tó ń lọ sí Kaduna láti Àbújá láìpẹ́ yìí ni wọ́n ti sọ̀rọ̀ náà ẹgbẹ́ yìí kan náà ló lọ kọlu ọgbà ẹ̀wọ̀n Kùjé nílùú Àbújá lẹ́nu àìpẹ́ yìí tí wọ́n sì tú àwọn èèyàn tó wà lọ́gbà ẹ̀wọ̀n náà sílẹ̀ àwọn èèyàn tí wọ́n lé lọ́gọ́ta ni wọ́n jí gbé nínú reluwé Kaduna lọ́jọ́ 27 oṣù kẹta ọdún 2022 nínú fọ́nrán náà wọ́n láwọn máa jí gómìnà El-Rufai àti ààrẹ Muhammadu Buhari gbé láìpẹ́ wọ́n ní gbogbo àwọn tó wà lákàtà àwọn táwọn jí kó táwọn sì ti jí gbé yìí wọ́n ti di ẹrú fún àwọn nù bẹ́ẹ̀ làwọn sì máa ta àwọn yòókù gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún ọmọ Chibok táwọn jí gbé. ta nuna ba ruwanta a dalilin haka muke ƙara kira ga manyan ƙasashen duniya irin su Faransa da Saudiya da Saudi Arabia da Ingila da Amerika da su. ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ò bá gbàgbé ọjọ́ 5 oṣù July tá a wà yìí ni àwọn karambání agbésùnmọ̀mí náà kọlu ọgbà ẹ̀wọ̀n Kùjé nílùú Àbújá wọ́n fọ́ ọgbà ẹ̀wọ̀n náà wọ́n sì ṣílẹ̀kùn fún ẹgbẹ̀rin ìyẹn 800 ẹlẹ́wọ̀n tí gbogbo àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí ń bẹ nínú àhámọ́ sì jáde kúrò láhàámọ́ tí wọ́n fi wọ́n sí. wọ́n ṣàlàyé síwájú sí i pé àwọn orílẹ̀-èdè àgbáyé kò lè gba Buhari àti orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ lọ́wọ́ àwọn o ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣe ni ẹjẹ́ á sọ díẹ̀ ká dákẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ náà kọ sísọ wọ́n láwọn ó ṣe Nàìjíríà ṣìbálá ṣìbolo wọ́n tẹ̀síwájú pé ẹni bá fẹ́ ṣe ẹ̀sìn òtítọ́ ó lè ṣe bẹ́ẹ̀ wọ́n fi kún un pé ìránṣẹ́ ẹrú Allah ń làwọn ṣe bẹ́ẹ̀ làwọn ò ní gbà á láàbọ̀ bíi ti wò mọ́ àti pé gan wọ́n ní ṣé Nàìjíríà àbá ààrẹ Buhari lè dojú ìjà kọ lọ́nà ni ṣùgbọ́n kò sẹ́ni tí yóò gba Nàìjíríà kalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń pariwo wọ́n sì dárúkọ àwọn orílẹ̀-èdè ńláńlá tí ń bẹ lágbàáyé sínú fọ́nrán náà. àlàyé ọ̀rọ̀ tẹ̀síwájú látẹnu ẹni tó ti gbọ́ tó sì ti lájọṣe ohun àjọsọ pẹ̀lú àwọn karambání ǹjẹ́ lẹ mọ̀ wípé àti Boko Haram àti Fúlàní darandaran àtàwọn tó ń pè ní báńdíìtì kò fẹ́ẹ̀ sí yàtọ̀ kankan ìkànnì ni wọ́n
ibì kan náà ni wọ́n ti là wá ẹgbẹ́ àyè ọ̀rọ̀ yìí díẹ̀. ó ní nísìnyí wọn láwọn gbọ́n, ó ní táwọn fi gbọ́n táwọn fi jágbọ́n dáadáa òun náà ni pé táwọn bá dé inú ìlú kan ó láwọn ò lè ṣe kọjá ẹni tó bá wà ńbẹ̀. ó ní nínú àwọn ara wọn ó ń gbin ráìsì, àwọn ní oko gidi, ó ní oko tí àgbẹ̀ ọ̀dá, oko tí àgbẹ̀ míì gan tí ò dá ó láwọn ń dá, ó láwọn fi màálù kọlẹ̀, àwọn fi rànkúnmí kọlẹ̀, ó láwọn fi katapílà àwọn fi ń kọlẹ̀. ó ní àgbẹ̀ wo ló lè fi katapílà kọlẹ̀, àgbẹ̀ wo ló lè fi rànkúnmí kọlẹ̀ tó jẹ́ Yorùbá, ó ní àgbẹ̀ wo ló lè fi màálù kọlẹ̀ tó jẹ́ Yorùbá. ó ní sẹ́mi mọ iye àgbákò oko táwọn ń dá, ó ní oko bí táwọn tí wọ́n ń dáko lọ́wọ́ ta làwọn ti ń gbà, sáwọn tètè àwọn ṣàdédé bọ́ sórí ilẹ̀ ni, ṣebí lọ́dọ̀ ọba ìlú ọba làwọn lọ lè bá tó bá nílẹ̀ yẹn àbí baálẹ̀, báwa náà wọ́n ń fún àwọn nílẹ̀, táwọn bá sì ti ṣe tán ẹsẹ̀kẹsẹ̀ làwọn ṣèwé lórí rẹ̀. ó ní àwọn kò sí àwọn èyí bára àwọn jà, ó kẹ́ ní ìṣe káwọn bá ná oko kan àwọn mọ iye tí oko yẹn wọ́ọ̀tì, táwọn bá bà ná oko kan àwọn mọ iye tí yóò tó. ó ní nítorí pé àwọn náà ń dáko, táwọn bá kàn fẹ́ ṣàánú àgbẹ̀ yẹn nítorí pé kí dúkìá àwọn náà mọ̀ parẹ́ náà làwọn fi máa ń fún wọn ní nǹkan pé tọ́ ẹ gbà elébi ní oko mélòó lẹ́ ń dá ẹ sá gbà kọ́ mọ́ dàbí ìgbé wàhálà làwọn ń fẹ́, ìgbé àlàáfíà náà làwọn ń fẹ́, àwọn ò fẹ́ ìgbé wàhálà. àmọ́ nísìnyí kò sí nǹkan kan mọ́, wàhálà yẹn ti dé, ẹni tó bá mọ̀ kó ń ṣe tán tí ò bá jà kó múra, ẹni tó bá mọ̀ gidigidi múra o. ó dídì sọ fún mi sámú ni, ẹ wo nǹkan tó filẹ̀ oògùn tó ń gangan filẹ̀ pé ọ̀yà ìṣẹ̀lẹ̀ ìwò ọ̀yà dán wò báyìí ọ̀yà ṣe báyìí dán wò, tó bá mú àdá tó bá ti bàbẹ́ tó bá fà á yọ kọ́mọ̀ tó lè ṣiṣẹ́ ọ̀yà tó wà lẹ́wọ̀n tó nǹkan bí oríṣi 4 ní àwọn tí wọ́n máa ń kọlà sẹ́nu wírín yẹn ni. ó ní Buhari bàbá àwọn ni Buhari, ó ní nísìnyí ó ní Buhari tẹ rí yìí nísìnyí, ó ní nígbà táwọn rí i pé bóyá kinní yìí ò ní tó gbogbo àwọn, ó ní iye táwọn dá olórí àwọn meheti Allah, olórí àwọn meheti Allah. ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nísẹ́yìn láìpẹ́ yìí, ó ní gọ́vnà Ṣèyí Mákindé ó pe gọ́vnà ó pe ọba Katsina, ọba Maiduguri, ọba níbo ni kinní ọba Kano, ó ní gbogbo wọn náà ni wọ́n wá, ó ní wọ́n sì jókòó àwọn jọ jókòó àlàáfíà pẹ̀tọ̀ àwọn ò fẹ́ wàhálà látòkè náà ní tí nǹkan bá ti ṣẹlẹ̀. ó ní àwọn ti ní àwọn tó já sí pé àwọn olórí ní state by state tó já sí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ pẹ́rẹ́ àwọn ni wọ́n over gbogbo state yẹn. olórí meheti Allah tó wà ní Ọ̀yọ́ state generally tó jọ ga àwọn pátápátá ó ní sẹ́yìn ló wà, ó níbi tó sì wà yìí wọ́n pe bẹ̀ ní sí ẹlẹ́kọ̀ọ́, ó dárúkọ bẹ̀ ìmẹ̀kọ àbí ẹlẹ́kọ àbí mẹ̀kọ ló dákọ fún mi. ẹ wo ọ̀rọ̀ yìí wọ́n lẹ́yìn jẹ́ kọ́ ẹsẹ̀ nẹ̀ sólóyè máa sẹ́nẹ̀ sólóyè. so ó ní ẹlẹ́kọ, ó sá dárúkọ lẹ́kọ náà ló ń bẹ́ lẹ́kọ àbí kankan whatever. so ó ní olórí wọn yẹn ó ló wà níbi tó wà, ó ní olórí àwọn tó wà lọ́yọ̀ state ó wà ńbẹ̀, èyí tó wà ní Kwara state ó wà ńbẹ̀, kò sí state ní Lagos state ó ní kò sí. ó ní kí n lọ sí Ìkòyí ní Èkó olórí àwọn wà ńbẹ̀, tí ẹ bá rí òǹtẹ́ẹ̀lì tó kọ́ síbẹ̀ tó olówó ló lè kọ́rú ẹ̀, ó ní kò sí. ó wà ní ó kọ́lé lájà ó kọ́lé káàkiri lẹ́kọ̀ọ́, èyí tó wà lẹ́kọ̀ọ́ wà lẹ́kọ̀ọ́, kò wá ẹ̀sẹ̀ kan local government by local government. ó láwọn ní olórí ní local government, isis local government kò síbi táwọn ní tíyàn kan bá ṣẹlẹ̀ olórí local government lọ́lọ́ lè bá ní ọlọ́ lè bá kẹ́ni gbogbo kára táwọn sì ní gbogbo kára tó wà káàkiri àwọn ní sẹ́ríkì ń kára, tíyàn kan bá ṣẹlẹ̀ nínú kára bí tẹ́tí ń ta màálù ó ní àwọn ní ọ̀dáhùn fún pé ó yá nǹkan báyìí ni ẹni tó bá ní ká lọ pa wọ́n lọ pa ni, kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. àwọn eléyìí ti ṣe tán, ó ní tó bá já sí pé Yorùbá bá sú ọ tó bá ń pẹ́ lóòótọ́ wọn bá ṣe tán kí èmi sọ pé kí wọ́n lọ ibì kan o, mo fọkọ̀ bobẹ̀ láti rí. ó ní kí mi ó ní kí wọ́n débẹ̀ o, Yorùbá tí ó bọ̀ tí ó wálé padà tó bá kọ́kọ́ lọ kí wọ́n tó wá padà lọ́bẹ̀ padà kí wọ́n ní ó yá ń jọ báyìí gẹ́gẹ́ bí olóyè ti sọ fún wọn ní kínígbà yẹn. ó ní kí wọ́n kàn sọ pé ó yá ń jọ báyìí wá fún yín di ọjọ́ báyìí kí wọ́n à ń padà bọ̀ wá. ó nígbà tí wọ́n bá padà lọ ni ó ní wàláhì ó ló dá òun lójú kọ́ máa fò lójú òfurufú, ó ní kò sí ó ń tọ̀ wọn ò ní dé nǹkan àwọn tó sọ̀ fáwọn ó ń tọ̀ wọn ò lè dé.
nítorí pé àwọn ti rìn nà pàdé ṣé bí ẹni tí ó ń sọ fún mi pé ó ní ṣe bí ẹni tí ẹ bá rí náà lẹ́ẹ̀ mọ̀ bájà ó ní ṣe bí ẹni tí ẹ bá rí lójú báyìí náà ni èèyàn mọ̀ bájà ẹ mọ̀ yin ìbọn fún ẹni tí ẹ bá rí gangan gangan ó ní àwọn kọjá ẹni tí wàhálà bá ṣẹlẹ̀ ó ní àwọn ara wọn ti ṣe é débi pé wọn ò ní rí àwọn èèyàn wọn kàn máa rí i pé orí èèyàn wà lẹ́lẹ̀ lọ ni àwọn ò sì ní bẹ́yàn ládàá àwọn lẹ́ẹ̀mejì kó tó géjà ẹ̀yẹn wo gbogbo orú àwọn kan bẹ́ẹ̀ so Odògbè wa kò ní gbọdàlẹ̀ àwọn sì láwọn tó tún sponsor àwọn tó ń assist àwọn tí wọ́n ń ràn àwọn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn olórí nílẹ̀ Haúsá tó jẹ́ pé eléyìí oògùn báyìí ló mọ̀ ó ní kí n wò àìmọye táwọn bá mú àdá táwọn bá kó lọ́wọ́ táwọn bá pe ohùn sí àdá yóò máa tẹ̀ yóò máa kákò ni yóò máa tẹ̀ yóò máa kákò ó ní tí ọ̀rọ̀ bá di wàhálà téèyàn bá mú ọ̀pá lọ́wọ́ báyìí ọ̀pá táwọn fi ń da màálù yẹn ó ní táwọn bá mú un lọ́wọ́ báyìí ọ̀pá kan ṣoṣo tí Fúlàní fi ń da màálù yẹn ó ní táwọn bá mú un lọ́wọ́ báyìí ó láwọn ọmọ táwọn wù sí táwọn bá nà síwájú báyìí yóò sì di AK-47 máa lọ́wọ́ ó láwọn ọmọ táwọn gbogbo tí ń sọ yìí ń búra tí ń ṣépè gidi ni ó láwọn ọmọ táwọn lè sọ sí táwọn ó sì nà síwájú báyìí tí ọ̀pá yẹn ó sì di nǹkan máa lọ gbogbo ẹni táwọn bá sì nà sí yóò ti èlùbọ́ ní gbogbo ara rẹ̀ èpo ní ara rẹ̀ ti di èlùbọ́ gbogbo ògùn ara rẹ̀ ó ti di èlùbọ́ kò sí nǹkan kan mọ́ ó ní bẹ́ẹ̀ so àwa Yorùbá ẹ jẹ́ ká jí ká má sùn ojú òní tiwa lágbára Ọlọ́run Odògbè wa kò ní gbọdàlẹ̀. ẹ̀yin tèmi ní Nàìjíríà àsìkò àti sòkọ́là wa yìí o ẹ má dẹ̀ wo pé tó bá mú information wá síbí báyìí kò kúkú ń ṣẹlẹ̀ kẹ́ wá trash ẹ̀ ìjọ́ tó bá máa ṣẹlẹ̀ ànímọ̀ gbogbo ara ojúlùmọ̀ ọ̀rẹ́ tẹ bá ní ẹ máa inbox wọn ẹ máa send sórí WhatsApp fún wọn pé kó ń jí kó má sùn ẹ dẹ̀ sọ fáwọn èèyàn pé nǹkan tó máa fi data wọn gbọ́ lórí social media ń sìn kó wà very very careful ibi tó máa ti gbọ́ information tó máa wúlò fún wọn ẹ jẹ́ kó máa lọ síbẹ̀ this time around kó máa tan rédíò wọn lẹ̀ kó máa tan TV kó máa gbọ́ news. wọ́n ní àwọn Boko Haram náà tuntun wà níbi kan tó ń pè ní Alámàlà ní Abẹ́òkúta orí Kóìkì ni mo ti gbọ́ nírọ̀lẹ́ yìí lórí Facebook. àdèmọ̀gbà táwọn people yìí máa strike wọ́n ní wọ́n fẹ́ launch lórí Ogun State and Lagos State wọ́n náà ti hide síbi kan tó ń pè ní Alámàlà ẹ jẹ́ ká spread information yìí fún ẹbí àti ọ̀rẹ́ ojú àdúrà òní ti wà ní kókó òjijì o ẹ má jẹ́ ká wo pé ẹ̀wọ̀n kúkú sọ nígbà kan kò ṣẹlẹ̀ àwọn ìgbà tó máa ṣẹlẹ̀ o àbúrò ní ṣẹlẹ̀ sí wa o ní kókó òjijì rẹ lójú gbogbo wa máa rí ogun yìí gbogbo àjọ máa jà lájàyọ̀ ni a máa jọ yọ ayọ̀ ìṣẹ́gun ni lórúkọ Jésù ayọ̀ ìṣẹ́gun yẹn gbogbo wa máa jọ yọ ni ire o. ogun sì rèé kò dàbí iyán kò dàbí ẹ̀kọ kò dàbí ọkà àmàlà ká má rogun ńlẹ̀ yìí àmì àṣẹ Èdùmàrè. àkìkì tán ọba lúwàyé pa ọlọ́run ọba tó tóbi pa ta ló lè bá ọjọ́ orúkọ aṣẹ̀dá ayé aṣẹ̀dá ọ̀run ọba tó tóbi àdìtú àgbà alápánlá ẹlẹ́rù níyì ológo dídán àràbàrìbìtì àrùbìrọ́bátá àtàbàtúbú elédùmarè aláfin àjíkí aláfin àjíyìn bàbá àgbà arúgbó ọjọ́ ẹkùn ọkọ̀ òkè bàbá mi ọ̀rọ̀.